Ẹkunrere Alaye Ree lórí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ sí Sam Larry níbi tí ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ Adewale ti pàdánù ẹ̀mí rẹ̀. Davido ṣàlàyé ìdí tó fi wọ aṣọ tórúkọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé l'Ogbomoso wà lára rẹ̀ níbi ìdíje World Cup. Ìbálòpọ̀ dára, ó ṣe pàtàkì, kódà ó máa ń mú kí obìnrin ò dán láwọ̀. Ìyábọ̀ Òjó ló ṣàlàyé lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan. Awuyewuye àti àríwísí ti bẹ̀rẹ̀ pẹ̀lú bí àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ àti ààrẹ Tinubu ṣe kọ orin orílẹ̀-èdè àtijọ́ lákòókò ìpàdé wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti mú ọ̀gá ọlọ́pàá kan àti àwọn ọkùnrin méjì míì fún ẹ̀sùn fífi ipá bá ọmọbìnrin ọmọ ọdún 13 kan lò pọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú ará ọ̀run kan pẹ̀lú bí wọ́n ṣe ní eégún àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣekú pa ọmọkùnrin kan lákòókò eré eégún nílùú Ìbàdàn. Àwọn ọlọ́pàá ti ṣekọlu sí ilé mọ̀lẹ́bí Adeyemi Adeniyi, ẹni tí wọ́n fi ẹ̀sùn ayedereu ìwé kàn nílùú Ogbomoso. Wọ́n gbé bàbá rẹ̀ láwuyewuye àti àríyànjiyàn bá bẹ́ sílẹ̀. Èmi ò rí ohun tí ó burú nínú kóbìnrin jẹ́ ìyàwó kejì tàbí ìkẹta nílé ọkọ o. Obìnrin kan gbọ́dọ̀ mọ ibi tó ti ń bọ̀ kó sì mọ ibi tó ń lọ. Ìjọba ìpínlẹ̀ Èkó ti mú àwọn alágbe 396 nínú ìgbésẹ̀ wọn láti mú kí ìmọ́tótó wà nílùú Èkó. Wọ́n tún bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dá kálukú wọn padà sí ìlú àbínibí rẹ̀. Mo jí ara mi gbé láti gba owó ìtúsílẹ̀ kí n fi san gbèsè tí mo jẹ ẹ̀gbọ́n àtàbúrò mi. Ọkùnrin kan ọmọ ọdún 22 tó ti bọ́ sọ́wọ́ ọlọ́pàá ló kà bòròbòrò bẹ́ẹ̀. Ọlọ́pàá méjì gba owó tó yí wọn lágbo dáná pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti dín ipò wọn kù lẹ́yìn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn fífi ipá gba owó pẹ̀lú ẹ̀rọ POS lọ́wọ́ àwọn aráàlú. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹkunrere Alaye Ree lórí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ sí Sam Larry níbi tí ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ Adewale ti pàdánù ẹ̀mí rẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló ti ń kọminú lórí ipò tí gbajúgbajà agbórinlárugẹ Samson Erinfọlámi Balógun táwọn èèyàn mọ̀ sí Sam Larry wà lẹ́yìn tí ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ìjàmbá ṣẹlẹ̀ sí ọkọ̀ rẹ̀ lópòpónà ìlú Èkó sí Calabar nílùú Èkó. Ohun tí a gbọ́ ni pé ọkọ̀ tí Sam Larry wà nínú rẹ̀ forí sọ ọkọ̀ tirẹ́là kan, èyí tó jẹ́ kí Adewale tó jẹ́ ẹ̀ṣọ́ ìlú mọ̀ọ́ká agbórinlárugẹ náà pàdánù ẹ̀mí rẹ̀. Lẹ́yìn náà ni a gbọ́ pé wọ́n gbé Sam Larry lọ sílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú. Sọ̀rọ̀sọ̀rọ̀ kan lórí ayélujára Odùmáyọ̀ Fúnkẹ́ Olúfẹ́mi táwọn èèyàn mọ̀ sí Odùmáyọ̀ 2000 tí ẹ sọ pé ó ṣeéṣe kí Sam Larry ti dágbére fáyé lẹ́yìn ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ náà. Àmọ́ akọ̀ròyìn kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Mr. Ligaga lórí ìtàkùn ayélujára sọ pé irọ́ ńlá ni ìròyìn tí Odùmáyọ̀ 2000 gbé káàkiri. Mr. Ligaga sọ fún gbogbo èèyàn pé kò sí nǹkan kan tó ṣe Sam Larry torí pé òun sì bá a sọ̀rọ̀ lẹ́yìn ìjàmbá tó ṣẹlẹ̀ náà. Kò sí ẹni tó lè sọ pàtó ipò tí Sam Larry wà báyìí. Báwọn kan ṣe ń sọ pé ó fẹsẹ̀ ṣiṣẹ́, làwọn míì sọ pé Elédùà nìkan ló lè kó yọ nínú ibi tó fara pàdé. Àmọ́ ẹnikẹ́ni kò tí ì lè sọ báyìí bí ohun tó ṣẹlẹ̀ sí Sam Larry ṣe pọ̀ tó. Nínú ìbànújẹ́ ọkàn ní ẹbí Adewale, ẹ̀ṣọ́ Sam Larry tó kú nínú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ lópòpónà márosẹ̀ Èkó sí Calabar náà wà báyìí. Fídíò kan lórí ìtàkùn ayélujára ṣàfihàn bí ìyàwó olóògbé àti ọmọ rẹ̀ kan ṣe ń ké ìrora lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn ikú Adewale. Fídíò náà ṣàfihàn bí ìyàwó Adewale ṣe jókòó sílẹ̀ tó ń sunkún nígbà táwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ ń kẹ́dùn pẹ̀lú rẹ̀. Bí ìyàwó Adewale ṣe ń sunkún nínú fídíò náà ni àbúrò rẹ̀ obìnrin náà ń da omi lójú pòròpòrò. Bákan náà ni ọmọdébìnrin kan tí ọkùnrin kan gbé mọ́ra ń sunkún tí ó sì ń sọ pé bàbá mi, ẹ gbé bàbá mi wá o. Bí ọmọ yìí ṣe ń ké làwọn ẹbí náà ń sunkún ní àsùngbà. Ọkọ̀ tí Adewale àti Sam Larry wà nínú rẹ̀ ni a gbọ́ pé ó forí sọ ọkọ̀ tirẹ́là kan níbi tí Adewale ti kú lẹ́sẹ̀kẹsẹ̀. Fídíò tó ṣàfihàn bí ẹbí Adewale ṣe ń ṣọ̀fọ̀ ikú rẹ̀ ti tàn káàkiri ojú òpó ayélujára. Samson Erinfọlámi Balógun táwọn èèyàn mọ̀ sí Sam Larry jẹ́ oníṣòwò àti agbórinlárugẹ tó gbajúgbajà nípínlẹ̀ Èkó àti lórílẹ̀‐èdè Nàìjíríà. Òdú tí kìí ṣe àìmọ̀ fún olóko ni Sam Larry lágbo àwọn olórin ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ìlúmọ̀ọ́ká olórin bíi Naira Marley, Possible àti Mohbad tó ti di olóògbé báyìí. Lọ́jọ́ keje oṣù kìíní ọdún 1980 ni wọ́n bí Sam Larry nípínlẹ̀ Èkó, èyí tó túmọ̀ sí pé ẹni ọdún 56 ni.
Ọlámídé Àjíkẹ́ ní orúkọ ìyàwó Sam Larry kì í sì sábà sọ nǹkan kan nípa ìyàwó rẹ̀ níta. Èyí ni kò jẹ́ kí àwọn èèyàn mọ nǹkan púpọ̀ nípa Ọlámídé. Elédùà sì fi ọmọkùnrin kan àti ọmọbìnrin kan dá ìgbéyàwó wọn lọ́lá. Ẹnu bẹ̀rẹ̀ sí kùn Sam Larry lọ́dún 2023 nígbà tí ọ̀dọ́mọdé olórin takasúfèé ní Mohbad kú lójijì. Nígbà náà ni wọ́n fẹ̀sùn kàn wípé ó hùwà ipá sí Mohbad nígbà ayé rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fọwọ́ òfin mú Sam Larry àti akọrin Naira Marley lórí ọ̀rọ̀ náà, àmọ́ wọ́n padà fi àwọn méjèèjì sílẹ̀ lóṣù kọkànlá ọdún 2023. Davido ṣàlàyé ìdí tó fi wọ aṣọ tórúkọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ wà lára rẹ̀ níbi ìdíje World Cup. Gbajúgbajà akọrin takasúfèé David Adeleke tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Davido ti ṣàlàyé ìdí tí ó fi wọ aṣọ tí orúkọ àwọn akẹ́kọ̀ọ́ 39 tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ wà lára rẹ̀ níbi ayẹyẹ ìbẹ̀rẹ̀ ìdíje 2026 FIFA World Cup. Davido sọ fún BBC News Africa wípé kò ṣeé ṣe kí òun kọ etí ikún sí ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà, pàápàá jùlọ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ 39 àtàwọn olùkọ́ 7 tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ìlúmọ̀ọ́ká olórin náà sọ pé ọ̀pọ̀ èèyàn lè má sọ nǹkan kan lórí ètò ààbò tó mẹ́hẹ láti lè má jẹ́ kí orúkọ orílẹ̀-èdè Nàìjíríà bàjẹ́, àmọ́ Davido sọ pé kò sí bí ẹnikẹ́ni ṣe lè fẹ́ tún orúkọ Nàìjíríà ṣe nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ wà ní ìgbèkùn àwọn jàǹdùkú ajínigbé. Ọmọ bàbá olówó sọ pé lóòótọ́ ló jẹ́ nǹkan iyì fóun pé òun ṣeré gẹ́gẹ́ bí akọrin níbi ayẹyẹ ìbẹ̀rẹ̀ ìdíje World Cup, ṣùgbọ́n ó ní òun gbàgbọ́ pé ó ṣe pàtàkì fóun láti jẹ́ kí gbogbo ayé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ètò ààbò ní Nàìjíríà, pàápàá jùlọ nípa àwọn èèyàn tó wà ní àkàtà àwọn ajínigbé. OBO ní orin kíkọ jẹ́ ọ̀kan lára ọ̀nà tóun fi lè sọ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Davido ní a ní agbára láti jẹ́ kí gbogbo àgbáyé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀‐èdè wa. Agbára mi wà nínú orin tí mò ń kọ. Àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ wọ́n ti di àwátì láti ọjọ́ yìí wá. Ìdí gan nìyí tí mo fi pinnu láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Tẹ́ ò bá gbàgbé, Davido wọ aṣọ tí orúkọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé ní Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yàwọ́ta l'Ógbómọ̀ṣọ́ wà lára rẹ̀ pẹ̀lú àkọlé ẹ dá wọn padà wá sílé láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀pọ̀ èèyàn ló bu ẹnu àtẹ́ lu Davido lórí aṣọ tó wọ̀ náà wípé ó ń tú àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà síta fún gbogbo àgbáyé, àmọ́ àwọn kan tún gbóṣùbà káre fún wípé ó sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọmọdé ní Nàìjíríà yàtọ̀ sí àwọn tí wọn ò sọ nǹkan kan lórí nǹkan tó ń ṣẹlẹ̀. Ìbálòpọ̀ dára, ó ṣe pàtàkì, kódà ó máa ń mú kí obìnrin ò dán láwọ̀. Ìyábọ̀ Òjó ló ṣàlàyé lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan. Gbajúgbajà òṣèré fíìmù àgbéléwò Yorùbá Ìyábọ̀ Òjó ti ṣàlàyé pé ìbálòpọ̀ jẹ́ nǹkan tó dára tó sì máa ń ṣèrànwọ́ fún àwọn obìnrin láti jẹ́ kí àwọ̀ wọn máa dán. Ó tún ṣàlàyé ọ̀rọ̀ ayé rẹ̀ pẹ̀lú bí ó ṣe jẹ́ ìyá tó dá àwọn ọmọ rẹ̀ tọ́ dàgbà, bí ó ṣe di ìyá àgbà tó ti ní ọmọ àti ìdí tí kì í fi sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó máa ń fa àríyànjiyàn. Ó sọ èyí ní ọjọ́ Ajé nígbà tó wà lórí ètò The Morayo Show níbi tó ti sọ̀rọ̀ ní kedere nípa ìgbésí ayé ara rẹ̀, ẹbí rẹ̀ àti iṣẹ́ rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ohun tó gbà pé ó máa ń jẹ́ kí àwọn obìnrin máa dán láwọ̀ kí wọ́n sì máa kékeré lójú ju ọjọ́ orí wọn lọ. Ìyábọ̀ Òjó sọ pé àwa ìyá tá ń dá ọmọ tọ́ ní ìdùnnú àti ayọ̀. Mo gbà pé àwọn obìnrin tó ní ọkọ náà láyọ̀ pẹ̀lú, kì í ṣe pé bóyá èèyàn ní ọkọ tàbí pé kò ní ọkọ. Ayọ̀ àti ìdùnnú dá lórí irú ẹni tí èèyàn wà pẹ̀lú. Ìbálòpọ̀ máa ń ní ipa púpọ̀ lórí bí ara obìnrin ṣe ń rẹwà. Èmi náà sì ní ìrírí rẹ̀. Yàtọ̀ sí ohun tó sọ nípa ìbálòpọ̀, òṣèré náà tún rántí ìrìn àjò rẹ̀ gẹ́gẹ́ bí ìyá tó dá àwọn ọmọ rẹ̀ tó dàgbà. Ó sọ pé ọ̀kan lára àwọn ohun tó ń fún òun ní ìtẹ́lọ́rùn jùlọ ni bí òun ṣe tọ́ àwọn ọmọ òun dàgbà tí wọ́n sì fi ti ń ṣe àṣeyọrí ní ìgbésí ayé wọn báyìí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn àṣeyọrí tí ó ti ṣe ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn ti mú kí inú rẹ̀ máa dùn gan, tí ó sì ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn. Ó ní ó máa ń jẹ́ kí inú mi dùn, ó sì ń jẹ́ kí n ní ìmọ̀lára pé mo ti ṣàṣeyọrí. Ìyábọ̀ Òjó tún ṣàlàyé pé bí òun ṣe di ìyá tó ní ọmọ ti yí ojú tí òun fi ń wo ọ̀pọ̀ nǹkan padà, pàápàá nípa bí òun ṣe ń dáhùn sí àríwísí tàbí bí òun ṣe ń fèsì sí àríyànjiyàn ní gbangba. Ó sọ pé báyìí òun máa ń farabalẹ̀ kí òun tó dá sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí òun kò fẹ́ kí ọmọbìnrin rẹ̀ àti ìdílé rẹ̀ wọnú àríyànjiyàn tí kò ní láárí. Ó ní mo ti dín bí mo ṣe ń sọ̀rọ̀ kù nítorí ọmọ mi báyìí. Ọmọbìnrin mi ti ní ọkọ tó
torí náà tí mo bá ń bá ènìyàn jà ní gbogbo ìgbà, àwọn tó wà ní apá kejì lè bẹ̀rẹ̀ sí í gbé irọ́ kalẹ̀. Mi ò sì fẹ́ kí ọmọ mi rí ìdààmú rárá, ṣùgbọ́n tí ó bá di dandan kí n sọ̀rọ̀, màá sọ. Òṣèré náà tún fi hàn pé òun lọ sí orílẹ̀-èdè Canada láti lọ tọ́jú ọmọ rẹ̀ obìnrin Priscilla Òjó lẹ́yìn tí ó bí ọmọkùnrin rẹ̀. Punch Online ti ṣáájú ròyìn pé Ìyábọ̀ Òjó ṣàlàyé ìdí tí ó fi jẹ́ kí ọkọ rẹ̀ àtijọ́ kó ipa pàtàkì nínú ìgbéyàwó ọmọbìnrin wọn Priscilla pẹ̀lú akọrin ọmọ orílẹ̀-èdè Tanzania Juma ní ọdún 2025. Gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó ṣe sọ, mo mọ̀ọ́mọ̀ fi ìyàtọ̀ tó wà láàrin èmi àti ọkọ mi tẹ́lẹ̀ sílẹ̀ nítorí mi ò fẹ́ kí ìpínyà wa ní ipa lórí ọmọbìnrin wa. Ó tẹnumọ́ pé ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kò yẹ kí ó kan àwọn ọmọ wọn. Priscilla àti Juma bí àkọ́bí wọn Rakim Ayọ̀mídé ní orílẹ̀-èdè Canada ní oṣù kẹjọ ọdún 2025 lẹ́yìn tí wọ́n ti kéde pé àwọn ń retí ọmọ ní ìbẹ̀rẹ̀ ọdún náà. Àwọn ayẹyẹ ìgbéyàwó wọn tí wọ́n ṣe ní Nàìjíríà àti Tanzania jẹ́ ọ̀kan lára àwọn ayẹyẹ ìgbéyàwó àwọn olókìkí tó fa àkíyèsí jùlọ ní ọdún 2025. Awuyewuye àti àríwísí ti bẹ̀rẹ̀ pẹ̀lú bí àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ àti ààrẹ Tinubu ṣe kọ orin orílẹ̀-èdè àtijọ́ lákòókò ìpàdé wọn. Ilé dòyìká ní ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ Federal Executive Council lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ farahàn pé wọ́n kọ orin orílẹ̀-èdè àtijọ́ lákòókò tí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé náà. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n kọ́kọ́ kọ orin orílẹ̀-èdè àtijọ́ ní ìpàdé náà tí ààrẹ Tinubu sì darapọ̀ mọ́ àwọn mínísítà rẹ̀ láti kọ orin náà. Orin orílẹ̀-èdè àtijọ́ náà bẹ̀rẹ̀ pẹ̀lú Arise O Compatriots nígbà tí orin orílẹ̀-èdè tí à ń lò lákòókò yìí bẹ̀rẹ̀ pẹ̀lú Nigeria We Hail Thee. Títí di àkókò tí à ń kọ ìròyìn yìí kò tí ì hàn kedere ìdí tí ààrẹ Nàìjíríà àti àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ fi kọ orin orílẹ̀-èdè àtijọ́ dípò èyí tí ìjọba ti fọwọ́ sí gẹ́gẹ́ bí orin orílẹ̀-èdè tuntun. Ìṣẹ̀lẹ̀ náà ti mú kí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí ní máa béèrè ìbéèrè nítorí pé ìjọba Tinubu ló fọwọ́ sí òfin kan ní ọdún 2024 tó fi orin Nigeria We Hail Thee rọ́pò orin orílẹ̀-èdè Nàìjíríà Arise O Compatriots tá à ti ń lò fún ọ̀pọ̀ ọdún. Ní oṣù kẹfà ọdún 2024, Sahara Reporters ròyìn pé National Orientation Agency gbé àtẹ̀jáde kan jáde fún orin orílẹ̀-èdè tí wọ́n pààrọ̀ kí wọ́n lè rí dájú pé à ń kọ ní gbogbo ilé-iṣẹ́ ìjọba, àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ibi ayẹyẹ ìjọba. Ṣáájú ìgbà náà, NOA ti fi dá àwọn ọmọ Nàìjíríà lójú pé àwọn máa fi ẹ̀dà orin náà léde lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà. Wọ́n sọ pé èyí ṣe pàtàkì láti dènà lílo oríṣiríṣi ẹ̀dà orin náà ní àwọn àpéjọpọ̀ àti ilé ìjọba. Ní oṣù karùn-ún ọdún 2024, Sahara Reporters tún ròyìn pé ààrẹ Bọ́lá Tinubu fọwọ́ sí National Anthem Bill 2024 èyí tó mú kí Nàìjíríà padà sí orin orílẹ̀-èdè Nigeria We Hail Thee. Ilé aṣòfin méjèèjì ti fọwọ́ sí òfin náà kí wọ́n tó fi ránṣẹ́ sí ààrẹ fún ìfọwọ́sí rẹ̀. Ààrẹ ilé ìgbìmọ̀ àgbà Godswill Akpabio ló kéde ìdàgbàsókè náà lákòókò ìpàdé àpapọ̀ tí ilé aṣòfin orílẹ̀-èdè tí wọ́n ṣe láti ṣe ayẹyẹ ọdún 25 tí ìjọba olómìnira kẹrin ní Nàìjíríà bẹ̀rẹ̀. Akpabio sọ pé àfojúsùn pàtàkì ìpàdé náà ní láti ṣe ìfihàn ìfọwọ́sí orin orílẹ̀-èdè tí wọ́n gbé padà. Ó sọ fún àwọn aṣòfin pé ààrẹ Tinubu kò ní lè ṣàlàyé níbi ìpàdé náà nítorí pé ó ní láti kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ láti lọ ṣe ìfilọ́lẹ̀ ilé-iṣẹ́ Abuja Metro Line. Látìgbà tí wọ́n ti tún gbé Nigeria We Hail Thee padà ni wọ́n ti ń lò ní gbogbo ibi ayẹyẹ ìjọba tí wọ́n sì ń retí pé gbogbo àwọn ìjọba ẹ̀ka àti àjọ ìjọba yóò máa tẹ̀lé ìlànà tuntun náà. Síbẹ̀ bí wọ́n ṣe kọ orin Arise O Compatriots ní ìpàdé ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ tó ṣẹ̀ṣẹ̀ kọjá ti tún gbé àwọn ìbéèrè tuntun dìde nípa ìdí tí wọ́n fi kọ orin náà. Títí di àkókò tí à ń kọ ìròyìn yìí, ilé ìjọba ààrẹ kò tí ì ṣe àlàyé kankan lórí ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti mú ọ̀gá ọlọ́pàá kan àti àwọn ọkùnrin méjì fún ẹ̀sùn fífi ipá bá ọmọbìnrin ọmọ ọdún 13 kan lò pọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti mú Assistant Superintendent of Police kan pẹ̀lú àwọn ọkùnrin méjì míì lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n bá ọmọbìnrin ọmọ ọdún 13 kan lò pọ̀ ní ọ̀nà tí kò bá òfin mu. Arewa Punch gbọ́ pé àwọn afurasí náà ní ASP Aliyu Yaro ẹni ọdún 59 tó ń ṣiṣẹ́ ní ẹ̀ka ọlọ́pàá Droko tó sì ń gbé ní Chanchaga, Minna, Ibrahim Danjuma ẹni ọdún 66 àti Àwa Bala ẹni 40 ọdún.
àwọn méjèèjì náà ń gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Chanchaga. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, ọmọbìnrin náà Àsíyà ọmọ ọdún 13 tó ń gbé ní Chanchaga ló bá àwọn ọkùnrin náà lọ́tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láti ta adìẹ àti pẹ́pẹ́yẹ fún wọn. Ṣùgbọ́n wọ́n sọ pé Ibrahim Danjuma àti ìyàwó àbàlá tí ọmọbìnrin náà kọ́kọ́ lọ bá ní ètè míì lẹ́yìn tí wọ́n ra adìẹ lọ́wọ́ rẹ̀ ní 3,300 náírà 3,500 naira wọ́n tún fi tipátipá bá a lò pọ̀. A tún gbọ́ pé lẹ́yìn náà ọmọbìnrin náà lọ bá ASP Aliyu Yaro láti ta àwọn adìẹ míì fún. Ṣùgbọ́n ọlọ́pàá náà kò ra adìẹ kankan lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n ó tọ́ka sí ẹlòmíì tí ó lè rà wọ́n. Lẹ́yìn tó ta adìẹ náà tán, ọlọ́pàá náà pé ó sì tún bá ọmọbìnrin náà lò pọ̀. Kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin Hajiya Hadiza Kuta jẹ́rìí pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti mú àwọn afurasí náà. Ó sọ pé àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà ló bá ọmọbìnrin náà lò pọ̀ léraléra kí ọ̀rọ̀ náà tó dé ọwọ́ ìjọba. Kuta ṣàlàyé pé àwọn òbí ọmọbìnrin náà lọ fi ẹjọ́ náà ránṣẹ́ sí ẹ̀ka iṣẹ́ òun kí àwọn lè dá sí ọ̀rọ̀ náà. Èyí sì ló yọrí sí mímú àwọn afurasí náà. Ó ní àwọn òbí náà sọ fún wa pé gbogbo ìsapá wọn láti rí ìdájọ́ òdodo ni wọ́n ń dá dúró. Èyí ló mú kí wọ́n wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ka wa. Kuta tún sọ pé àwọn kan gbìyànjú láti yí àkíyèsí àwọn ènìyàn kúrò lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ náà nípa fífi ẹ̀sùn olè jíjí ẹran ọ̀sìn kan ọmọbìnrin náà. Ó fi kún pé lẹ́yìn tí àwọn afurasí náà ra adìẹ lọ́wọ́ rẹ̀ ni wọ́n lo àǹfààní náà. Ní apá tirẹ̀, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Niger Wàsíù Abíọ́dún tún jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà fún Arewa Punch. Ó sọ pé wọ́n ti gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka ìwádìí ọ̀daràn ìpínlẹ̀ ní Minna. Ó sọ pé wọ́n gbé ẹjọ́ náà láti ọwọ́ NSCDC ìpínlẹ̀ Niger wá sí SCID Minna ní ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2026. Ẹjọ́ náà kan Ibrahim Danjuma ẹni ọdún 65, Àwọ̀ Àbàlá ọmọ 40 ọdún àti ASP Aliyu Yaro ọmọ ọdún 59 ẹni tó ń ṣiṣẹ́ ní ẹ̀ka dóko tí gbogbo wọn sì ń gbé ní agbègbè Chanchaga Minna. Ó tẹ̀síwájú pé ìròyìn tó wà lọ́wọ́ fi hàn pé ní oṣù kẹfà wọ́n fi ẹ̀sùn kan Ibrahim Awa àti Aliyu pé wọ́n bá ọmọbìnrin ọmọ ọdún 13 lò pọ̀ ní ọ̀nà tí kò bófin mu. Ó sọ pé lákòókò ìwádìí àkọ́kọ́ wọ́n rí pé ASP Aliyu ni wọ́n rí pẹ̀lú ọmọbìnrin náà ní ojú ọ̀nà tí kò ní èrò púpọ̀ ní agbègbè Dakoko. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ọmọbìnrin náà, ó sọ pé Aliyu tan òun jẹ, ó sì mú òun lọ sí ilé àkọ́kù tó sì bá òun lò pọ̀. Ó tún sọ pé ọmọbìnrin náà fi ẹ̀sùn kan Ibrahim Danjuma àti ìyàwó àbàlá pé àwọn náà ṣe irú ohun kan náà sí òun. Èyí ló yọrí sí mímú gbogbo wọn. Abíọ́dún tún sọ pé ìwádìí fi hàn pé Àsíyà ọmọ ọdún 13 náà ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó máa ń jí adìẹ àti pẹ́pẹ́yẹ àwọn olùgbé agbègbè náà tí ó sì ń tà wọ́n fún Ibrahim àti Àwa ní 3,500 lọ́kọ̀ọ̀kan kí àwọn ọkùnrin náà tó bá ní ìbálòpọ̀. Ó fi kún pé ọmọbìnrin náà tún mú àwọn adìẹ tí wọ́n sọ pé ó jí lọ bá ASP Aliyu bó tilẹ̀ jẹ́ pé kò rà wọ́n, ṣùgbọ́n ó tọ́ka sí ẹlòmíràn tó rà wọ́n. Lẹ́yìn náà ló bá ọmọbìnrin náà lò pọ̀. Abíọ́dún sọ pé wọ́n ti mú ọmọbìnrin náà lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò láti fìdí àwọn ẹ̀sùn náà múlẹ̀. Ó ní àwọn afurasí náà sì ti wà ní àhámọ́ ọlọ́pàá fún ìwádìí àti pé lẹ́yìn ìwádìí náà ni wọ́n ó gbé wọn lọ sí ilé ẹjọ́ láti kojú òfin lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú ará ọ̀run kan pẹ̀lú bí wọ́n ṣe ní eégún àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣekú pa ọmọkùnrin kan lákòókò eré eégún nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú eégún kan tí wọ́n pè ní àsọlékè lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó kópa nínú ikú ọ̀dọ́kùnrin ọmọ ọdún 24 kan Sefiu Kẹ́hìndé lákòókò eré egúngún ní agbègbè Lábìrán ní Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ èyí di mímọ̀ nínú àkọsílẹ̀ kan tí agbẹnusọ rẹ̀ DSP Àyànládé Olúṣèyí Ọláyínká fi léde ní ọjọ́ Ajé. Ó ní ìwádìí tó jinlẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ, obìnrin kan tí wọ́n mọ̀ sí ìyáàfin Adérẹ̀mí ló lọ jábọ̀ ìṣẹ̀lẹ̀ náà ní ibùdó ọlọ́pàá Màpó ní ọjọ́ Àìkú. Ó sọ fún ọlọ́pàá pé ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ náà ẹ̀gbọ́n rẹ̀ obìnrin pè lórí fóònù ní ìpè pàjáwìrì. Ó sọ fún un pé egúngún àsọlékè àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ti ṣèkọlù sí àbúrò rẹ̀ Sefiu Kẹ́hìndé nígbà tí wọ́n rìn káàkiri agbègbè Lábìrán pẹ̀lú àáké àti àdá tí wọ́n sì ṣe léṣe pẹ̀lú oríṣiríṣi àpá lára rẹ̀. Lẹ́yìn tí wọ́n gba ìròyìn náà, ọ̀gá ọlọ́pàá tó ń darí ẹ̀ka Màpó kó àwọn ọlọ́pàá lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n dóòlà olùfarakásá náà, wọ́n sì yára gbé lọ sí ilé ìwòsàn
kí wọ́n lè tọ́jú rẹ̀. Síbẹ̀ àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ ní ilé ìwòsàn ṣàlàyé pé Kẹ́hìndé ti kú kí wọ́n tó dé ilé ìwòsàn. Ọlọ́pàá sọ pé wọ́n ṣe àyẹ̀wò ibi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì ṣe àkọsílẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ títí kan yíya àwọn àwòrán. Lẹ́yìn náà ẹbí olóògbé béèrè pé kí wọ́n yọ̀ǹda òkú náà fún àwọn, wọ́n sì gba àṣẹ náà láti lè sin gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn Islam. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún sọ pé àwọn ti mú egungun àsọlékè, ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn rẹ̀ 4 tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n kópa nínú ìkọlù náà ti sá lọ. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbéngà ti pàṣẹ pé kí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka ìwádìí ọ̀daràn ti ìpínlẹ̀ fún ìwádìí kíkún. Ọlọ́pàá fi dá àwọn aráàlú lójú pé àwọn ń tẹ̀síwájú nínú ìsapá láti mú àwọn afurasí tó ṣẹ́kù. Wọ́n sì rọ àwọn olùgbé láti farabalẹ̀ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùwádìí nípa pípèsè ìròyìn tó dájú tí yóò ràn wọ́n lọ́wọ́. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sì dúró ṣinṣin lórí ààbò ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú, yóò sì máa tẹ̀síwájú láti gbé ìgbésẹ̀ tó yẹ lòdì sí gbogbo irú ìwà ọ̀daràn bẹ́ẹ̀ káàkiri ìpínlẹ̀ náà. Àwọn ọlọ́pàá ti ṣèkọlù sí ilé mọ̀lẹ́bí Adeyemi Adeniyi, ẹni tí wọ́n fi ẹ̀sùn ayédèrú ìwé kàn nílùú Ogbomoso. Wọ́n gbé bàbá rẹ̀ láwuyewuye àti àríyànjiyàn bá bẹ́ sílẹ̀. Àríyànjiyàn tó yí ẹ̀ka tí wọ́n pè ní Presidential Foreign Intervention Promotion Council ká tún sí ojú ewé tuntun míì ní ọjọ́ Ajé lẹ́yìn tí wọ́n sọ pé àwọn ọlọ́pàá lọ sí ilé mọ̀lẹ́bí Prince Adeyemi Adeniyi ní ìlú Ogbomoso, ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì mú bàbá rẹ̀. Adeniyi ni èèyàn pàtàkì nínú ìwádìí kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn ayédèrú ìwé tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ka náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ilé mọ̀lẹ́bí náà ní Ògbómọ̀ṣọ́, ó sì ti fa ìbànújẹ́ àti àríwísí láti ọ̀dọ̀ àwọn agbẹjọ́rò àti àwọn olùgbé agbègbè náà. Wọ́n sọ pé mímú bàbá Adeniyi lè jẹ́ ọ̀nà tí kò bófin mu láti fipá mú kí Adeniyi juwọ́ sílẹ̀ fún àwọn aláṣẹ. Gẹ́gẹ́ bí ìròyìn tí Punch kó jọ ṣe fi hàn, àwọn ọlọ́pàá tún mú ọ̀rẹ́ rẹ̀ kan tó súnmọ́ ẹbí náà, ẹni tí ó lọ bẹ̀ wọ́n wò ní òwúrọ̀ ọjọ́ Ajé. Wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ náà mú kí ìyá Adeniyi tó ti dàgbà wà nínú ìbànújẹ́ àti ìyàlẹ́nu nígbà tí àwọn ọlọ́pàá ń ṣe iṣẹ́ náà. Ìṣẹ̀lẹ̀ tuntun yìí ṣẹlẹ̀ nígbà tí ìwádìí ṣì ń lọ lórí ọ̀rọ̀ ẹ̀ka PFIPC, èyí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé kì í ṣe ẹ̀ka tó wà lábẹ́ òfin tàbí èyí tí ìjọba dá sílẹ̀. Agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà pẹ̀lú àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn jẹ́rìí ìkọlù náà nípasẹ̀ ìjíròrò lórí fóònù. Nígbà tó ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀, Fálànà sọ pé àwọn ọlọ́pàá ti lọ sí ilé àwọn òbí Prince Adeyemi Adeniyi ní plot 3 Adeniyi Dynasty lẹ́yìn Technical College ní agbègbè Road Safety Ògbómọ̀ṣọ́. Ó kọ̀rọ̀ ojú sí mímú bàbá Adeniyi, ó ní kò sí ìdí kankan tó bófin mu fún irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, níwọ̀n bí ẹni tí wọ́n wá ti ṣèlérí pé òun yóò farahàn níwájú àwọn aláṣẹ tó yẹ. Fálànà tún sọ pé wọ́n ti mú bàbá rẹ̀, kò sí ìpele òfin kankan fún mímú ẹlòmíràn dípò afurasí. Ọ̀dọ́kùnrin náà ti ṣèlérí pé òun yóò farahàn nílé ẹjọ́, torí náà kí ló dé tí wọ́n fi mú bàbá rẹ̀. Ọ̀rọ̀ Fálànà fi hàn pé ọ̀pọ̀ agbẹjọ́rò ló ní ìbànújẹ́ pẹ̀lú mímú bàbá náà. Wọ́n ṣàlàyé ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń pè ní substituted arrest, ìyẹn mímú mọ̀lẹ́bí tàbí ọ̀rẹ́ ẹni tí wọ́n ń wá dípò ẹni náà. Ọ̀pọ̀ ilé ẹjọ́ ní Nàìjíríà sì ti sọ pé irú iṣẹ́ bẹ́ẹ̀ lòdì sí òfin. Olùgbé kan ní agbègbè náà tí kò fẹ́ kí wọ́n dá orúkọ rẹ̀ tún sọ pé ọ̀pọ̀ àwọn ọlọ́pàá ló wá ilé mọ̀lẹ́bí náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ kí wọ́n tó mú bàbá àgbàlagbà náà lọ. Gẹ́gẹ́ bí ẹni náà sì sọ, àwọn ọlọ́pàá dé pẹ̀lú ọkọ̀ 4, wọn kò sì jẹ́ kí àwọn aládùúgbò wọlé tàbí dá sí ọ̀rọ̀ náà. Ó ní wọ́n wá pẹ̀lú ọkọ̀ 4, wọ́n bẹ̀rẹ̀ sí í yọ wọ́n lẹ́nu, lẹ́yìn náà wọ́n sì mú bàbá náà lọ. Wọn kò jẹ́ kí àwọn aládùúgbò kankan dá sí i. Títí di báyìí, ọkùnrin kan tó wọ aṣọ aláwọ̀ búlù sì ń yí agbègbè náà ká. Ẹlẹ́rìí náà tún sọ pé bí àwọn ọlọ́pàá ṣe pọ̀ tó ní agbègbè náà mú kí ìbẹ̀rù bá ọ̀pọ̀ àwọn aládùúgbò, pẹ̀lú bí wọn kò ṣe mọ ìdí tí wọ́n fi mú bàbá Adeniyi àti ọ̀rẹ́ ẹbí náà lọ. Títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn ọlọ́pàá kò tíì sọ kankan láti ṣàlàyé ìdí tí wọ́n fi mú àwọn méjèèjì tàbí òfin tó sọ pé kí wọ́n mú bàbá àgbàlagbà náà àti ọ̀rẹ́ ẹbí náà. Kò tún tí ì sẹ́ni tó mọ ibi tí wọ́n mú àwọn méjèèjì lọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà tàbí bóyá wọ́n ti fi ẹ̀sùn kankan kàn wọ́n ni. Mímú wọn yìí ti tún fi ìpele míì kún àríyànjiyàn tó yí ọ̀rọ̀
PFIPC ká, èyí tí àwọn aláṣẹ sì ń ṣe ìwádìí lórí ẹ̀sùn ayédèrú ìwé àti àwọn ẹ̀sùn míì tó jọ mọ́ ọ̀rọ̀ náà. Prince Adeyemi ní tirẹ̀ ti tako gbogbo ẹ̀sùn náà, ó sì tẹnumọ́ pé wọ́n yan òun gẹ́gẹ́ bí olórí ẹ̀ka náà ní ọ̀nà tó bófin mu. Ní àkókò tí wọ́n ń ṣàkójọ ìròyìn yìí, gbogbo ìsapá Sahara Reporters láti bá agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Àyànládé Ọláyínká sọ̀rọ̀ ló ń já sí pàbó nítorí pé kò dáhùn sí àwọn ìpè àti àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí. Èmi ò rí ohun tó burú nínú kóbìnrin jẹ́ ìyàwó kejì tàbí kẹta nílé ọkọ o. Obìnrin kan gbọ́dọ̀ mọ ibi tó ti ń bọ̀ kó sì mọ ibi tó ń lọ ni. Wasila Coded ló sọ bẹ́ẹ̀. Lára àwọn ìlúmọ̀ọ́ká gbajúmọ̀ òṣèré tíátà lóbìnrin Bímpé Akíntúndé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wasila Coded tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú tó sì máa ń kó onírúurú ipa nínú eré sinimá àgbéléwò. Láìpẹ́ yìí ni ariwo sọ tí ẹnu bẹ̀rẹ̀ sí kùn gbajúmọ̀ òṣèrébìnrin náà lórí ayélujára pé ìgbéyàwó tó ṣẹ̀ṣẹ̀ ṣe ti dàrú. Awuyewuye ọ̀hún ló mú kóun náà jáde sọ̀rọ̀ síta báyìí. Nínú fọ́nrán fídíò kan tí ó hàn dé lórí ayélujára ìkànnì Facebook BBC News Yorùbá, nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún gbajúmọ̀ òṣèré náà, Wasila Coded nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lọ́wọ́ báyìí ọkùnrin tó bá ń ṣe àtìlẹ́yìn fún òun nídìí iṣẹ́ òun lòun máa fẹ́. Ṣé bí ẹṣin bá dá ni èèyàn máa ń tún gùn ni. Ó ní òun sì máa fẹ́ ọkọ sí o, àbí ọmọ ọdún mélòó ni òun. Àmọ́ òun kò lè fẹ́ ọkọ tó bá ní kí òun má ṣiṣẹ́ tíátà, àmọ́ òun máa fẹ́ ọkùnrin tó máa ti òun lẹ́yìn nídìí iṣẹ́ náà ni. Ó wá rọ àwọn akẹgbẹ́ rẹ̀ lóbìnrin tí wọ́n ti bí àwọn ọmọkùnrin pé kí wọ́n jẹ́ kí àwọn ọmọkùnrin wọn mọ bí wọ́n ti ń ṣe pẹ̀lú obìnrin, àgàgà tó bá wà ní ipò ìlóyún. Ó ní tí obìnrin bá wá jẹ́ obìnrin tí kò ní ẹnikẹ́ni láti ràn lọ́wọ́ láti bá gbé ẹrù àwọn ọmọ rẹ̀, kí òun fúnra rẹ̀ náà san ọ̀já rẹ̀ kó lè dáadáa, kí ó má bara jẹ́, kí ó má ṣe ronú tàbí rẹ̀wẹ̀sì. Ó lè jẹ́ ibi tí ó ti ń jálàmbá kiri ló máa rí olùrànlọ́wọ́. Bákan náà ló tún rọ àwọn obìnrin láti wá iṣẹ́ kún iṣẹ́, kí wọ́n má ṣe fi ìrònú sí ara wọn léṣe, kí wọ́n di òpó Ọlọ́run ọba mú, kí wọ́n ó sì mú iṣẹ́ wọn ní ọ̀kúnkúndùn. Ó tún rọ àwọn obìnrin tó wà nílé ọkọ gan pé kí wọ́n má ṣe dá ọwọ́ délẹ̀ máa dúró kí ọkọ wọn dé, àmọ́ kí wọ́n wá iṣẹ́ ṣe. Bímpé Akíntúndé ní ẹkún ni òun máa ń sun lásìkò tí òun lóyún ọmọ òun kejì tí bàbá rẹ̀ sì kọ òun sílẹ̀. Ó ní òun sun ségè ẹkún nínú oyún ọmọ òun kejì kí Ọlọ́run bá òun wò. Ó ní bí òun ṣe ń sunkún nínú oyún ọmọ náà ni ẹ̀gbọ́n rẹ̀ ń bá òun sunkún. Ó ní àmọ́ ohun rere ni Ọlọ́run fi oyún náà ṣe fún òun, torí pé oyún rẹ̀ kò tíì pé oṣù mẹ́ta nínú mi tí òun ti bẹ̀rẹ̀ sí kan ìdààmú nínú ìgbéyàwó náà. Ó ní lọ́rọ̀ òun bá di pé kí ọkọ òun máa sọ pé ṣé òun lòun máa kọ́kọ́ lóyún ni, irú oyún wo gan ló ní tẹ́nìkan ò ní rí. Bímpé Akíntúndé wá gba àwọn obìnrin nímọ̀ràn pé tí wọ́n bá pàdé ọkùnrin kan tó ní ìyàwó ni òun fẹ́ fẹ́, òun kò fẹ́ fi àkókò obìnrin ṣòfò kí wọ́n gbà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ náà, Bímpé Akíntúndé tọ́ àwọn obìnrin sọ́nà láti mọ àwọn ìwà tó yẹ kí wọ́n sá fún lára àwọn ọkùnrin kí wọ́n má bàa jì sí ọ̀fìn gẹ́gẹ́ bíi tòun. Ó ní ó yẹ kí obìnrin gbìyànjú kí ó dọ̀rẹ́ pẹ̀lú ọkùnrin náà kó lè mọ ibi tí ọkùnrin náà ti ń bọ̀ àti ibi tí obìnrin yẹn náà ń lọ. Ó ní tó bá jẹ́ pé òun dọ̀rẹ́ pẹ̀lú ọkùnrin náà ṣáájú ìgbéyàwó ni, gbogbo nǹkan tó ṣe òun kò bá ti ṣẹlẹ̀ sí òun. Ó ní òun kò rí nǹkan tó burú nínú kí obìnrin ṣe ìyàwó kejì, ìkẹta, kódà ìkẹrin lọ́dọ̀ ọkùnrin kan. Ṣùgbọ́n tí a bá rí ọkùnrin tó ní ìyàwó méjì nínú ilé, tó ní ìyàwó àkọ́kọ́ ti lo 20 ọdún lọ́dọ̀ òun, ìyàwó kejì sì ti lo ọdún 10, òun fi ọwọ́ sí pé kí èèyàn fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ilé olórogún ọgbà wèrè ni, ṣùgbọ́n kí èèyàn máa fomi lò ó lọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré tíátà náà wá gba àwọn obìnrin nímọ̀ràn pé tí wọ́n bá rí ọkùnrin tó fẹ́ fẹ́ wọn tó sì ní oníyàwó púpọ̀ ní òun, ó yẹ kí ẹ béèrè ibi táwọn ìyàwó rẹ̀ wà. Àmọ́ ó ní tí ọkùnrin náà bá ní gbogbo àwọn ìyàwó òun náà ti lọ, kò yẹ kí obìnrin fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ nítorí pé àwọn aṣíwájú rẹ̀ kò dúró, kí ni òun fẹ́ fi ìdúró ṣe níbẹ̀. Ó ní òun kàn máa ń rọ àwọn obìnrin pé kí wọ́n kẹ́kọ̀ọ́ láti ara ìrìn àjò òun nínú ìgbéyàwó. Ṣé ọ̀pọ̀ èèyàn ló ń ka ọkọ sí gbajúmọ̀ òṣèré náà Bímpé Akíntúndé lọ́rùn pé ó ti bímọ fún bàbá méjì tí kò sì dúró nílé ọkọ kan. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹni tó bá kà òun ni ẹnu máa ro. Ó ní ó dára kí èèyàn kúrò nínú ìgbéyàwó kan ní ayé ju kí wọ́n gbé òkú rẹ̀ kúrò nínú ìgbéyàwó náà lọ. Ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan fẹ́ràn ìgbéyàwó, àmọ́ lọ́pọ̀ ìgbà kì í dùn mọ́ obìnrin tó bá fẹ́ ọkọ ju ẹyọ kan lọ
nínú. Ó ní òun kó lọ sílé ọkọ kan rí, àmọ́ oore ọ̀fẹ́ àti oore ìdùnnú ni àkọ́bí òun jẹ́ fún òun. Ó ní lẹ́yìn ọdún kẹjọ tí òun bí ọmọ náà ni òun ṣẹ̀ṣẹ̀ wá rí ọkọ tí òun fẹ́ fẹ́. Ó ní ọ̀pọ̀ èèyàn ló ń káàánú òun pé lẹ́yìn ọdún mẹ́jọ wọ́n tún ṣe báyìí fún òun, àmọ́ àkọsílẹ̀ oníkálukú yàtọ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti mú àwọn alágbe 396 nínú ìgbésẹ̀ wọn láti mú kí ìmọ́tótó wà nílùú Èkó. Wọ́n tún bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dá kálukú wọn padà sí ìlú àbínibí rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde pé àwọn òṣìṣẹ́ Lagos State Environmental Sanitation Corps tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí KAI Corps Kick Against Indiscipline ti mú alágbe 396 gẹ́gẹ́ bí ara ìsapá ìjọba láti mú ìmọ́tótó ìlú pọ̀ sí, láti fìdí iṣẹ́ òfin àyíká múlẹ̀ àti láti dín àwọn iṣẹ́ tí kò bófin mu kù káàkiri ìlú Èkó. Kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti ohun èlò omi Tókunbọ̀ Wahab sọ èyí nínú àkọsílẹ̀ kan ní ọjọ́ Ìṣẹ́gun. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ náà jẹ́ ara ìlérí ìjọba ìpínlẹ̀ láti pa àlàáfíà mọ́ kí Èkó sì máa jẹ́ ìlú tó mọ́, tó ní ààbò tí ó sì yẹ fún àwọn olùgbé àti àlejò. Gẹ́gẹ́ bí kọmíṣánná náà sì sọ, àpapọ̀ alágbe 396 ní àwọn òṣìṣẹ́ Lagos State Environmental Sanitation Corps mú gẹ́gẹ́ bí ara ìsapá tí ìjọba ìpínlẹ̀ Èkó ń ṣe láti mú ìmọ́tótó ìlú pọ̀ sí àti láti dènà àwọn iṣẹ́ tí kò bófin mu. Nínú fídíò kan tí Sahara Reporters rí tí Tókunbọ̀ Wahab fi síta, a rí ọ̀pọ̀ àwọn alágbe náà tí àwọn ọkùnrin àti obìnrin wà lára wọn. Wahab ṣàlàyé pé iṣẹ́ náà jẹ́ ara àwọn ìgbésẹ̀ ìmọ́tótó àyíká tí ìjọba ń gbé láti kojú àwọn iṣẹ́ tó ń ba ètò iṣẹ́ ìlú àti àbójútó àyíká jẹ́. Ó tún sọ pé ìjọba sì dúró ṣinṣin lórí mímú òfin tó yẹsẹ̀ nígbà tó ń ṣe àbójútó àwọn ènìyàn aláìlera tí wọ́n bá pàdé lákòókò àmúṣe òfin. Nípa ohun tí yóò tẹ̀lé, kọmíṣánná náà sọ pé àwọn tí wọ́n mú yóò kọ́kọ́ forúkọ sílẹ̀ ní ìlànà tó yẹ kí wọ́n tó fi wọ́n lé àwọn ẹ̀ka ìjọba tó yẹ lọ́wọ́. Ó ní a ó ṣe ìforúkọsílẹ̀ àwọn tí a mú, a ó sì fún wọn ní ìrànlọ́wọ́ tó yẹ níbi tó bá ṣe pàtàkì. Lẹ́yìn náà, a ó fi wọ́n lé àwọn aláṣẹ tó yẹ lọ́wọ́ kí wọ́n lè ṣètò bí wọ́n ṣe máa padà lọ sí àwọn ìpínlẹ̀ wọn ní àlàáfíà. Ó ṣàlàyé pé ìforúkọsílẹ̀ náà yóò jẹ́ kí ìjọba àti àwọn ẹ̀ka tó yẹ mọ ohun tí ọ̀kọ̀ọ̀kan wọn nílò kí wọ́n sì lè pèsè ìrànlọ́wọ́ tó yẹ kí wọ́n tó ṣètò ìdápadà wọn. Fún ọ̀pọ̀ ọdún báyìí, ìjọba ìpínlẹ̀ Èkó ti ń tẹ̀síwájú pẹ̀lú ìpolongo lòdì sí agbe lójú pópó, ọjà tí kò bófin mu lójú ọ̀nà àti àwọn iṣẹ́ mìíràn tí ìjọba sọ pé wọ́n ń fa ìbàjẹ́ àyíká, súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ àti ewu sí ààbò àwọn aráàlú. Àwọn aláṣẹ ìjọba ti máa ń sọ pé gbogbo àmúṣe òfin wọ̀nyí ni àwọn ó ṣe láti mú kí ìlú túbọ̀ ní ètò àti láti mú ìgbé ayé àwọn olùgbé sunwọ̀n sí. Wahab sọ pé ìgbésẹ̀ tuntun yìí fi hàn pé ìjọba ti pinnu láti máa bá iṣẹ́ ìmọ́tótó àyíká lọ nígbà tó sì tún fi àkíyèsí sí ìtọ́jú àti àlàáfíà àwọn tó kàn. Ó ní ìgbésẹ̀ yìí fi hàn pé ìjọba ní ìfẹ́ gidi láti pa àlàáfíà mọ́, láti dáàbò bo àyíká àti láti jẹ́ kí Èkó mọ́ ní ààbò àti ní ṣíṣètò tó dára fún gbogbo ènìyàn. Ó tún fi dá àwọn aráàlú lójú pé iṣẹ́ àmúṣe òfin àyíká yóò máa tẹ̀síwájú ní oríṣiríṣi apá ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ara ètò ìjọba láti dáàbò bo ohun amáyédẹrùn gbogbo ènìyàn, láti mú ìpele ìmọ́tótó ga sí i àti láti jẹ́ kí ìlú túbọ̀ ní ètò. Ìjọba ìpínlẹ̀ náà sì tún rọ gbogbo àwọn olùgbé Èkó pé kí wọ́n faramọ́ àwọn òfin àyíká kí wọ́n sì kó ipa wọn nínú mímú kí ìlú Èkó wà ní ìmọ́tótó. Mo jí ara mi gbé láti gba owó ìtúsílẹ̀ kí n fi san gbèsè tí mo jẹ ẹ̀gbọ́n àtàbúrò mi. Ọkùnrin kan ọmọ ọdún 22 tó ti bọ́ sọ́wọ́ ọlọ́pàá ló kà bòròbòrò bẹ́ẹ̀. Ìjínigbé gba owó ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí, tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn kan ń purọ́ rẹ̀ mọ́ ara wọn láì jẹ́ pé ẹnikẹ́ni jí wọn gbé. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ láti fi gba owó lọ́wọ́ àwọn èèyàn wọn ni. Ọkùnrin ọmọ ìpínlẹ̀ Edo kan tó ń gbé nípínlẹ̀ Delta, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Michael James, ẹni ọdún 22 ló ti jẹ́wọ́ báyìí lẹ́yìn tí irọ́ ìjínigbé tó pa mọ́ ara rẹ̀ tú. James nínú fídíò kan tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafi fi síta lọ́jọ́ Àìkú ṣàlàyé pé òun mọ̀ọ́mọ̀ wọgbó lọ, òun sì pe ìyá òun lórí aago pé wọ́n ti jí òun gbé. Nígbà tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú fídíò náà, James ṣàlàyé pé òun jẹ ẹ̀gbọ́n òun ọkùnrin àti èyí tó jẹ́ obìnrin lówó, òun kò sì ní ọ̀nà láti san owó náà. Ó ní ọ̀nà tí òun yóò gbà láti rí owó náà tí kò sí lòun fi dọ́gbọ́n jí ara òun gbé.
lọ́jọ́ kìíní oṣù keje mo jí ara mi gbé. Wọ́n rán mi pé kí n lọ da ìdọ̀tí nù. Lẹ́yìn tí mo da ilẹ̀ náà nù tán, mo gbé kẹ̀kẹ́ ọmọlanke mi síbì kan, mo sì wọgbó lọ. Lẹ́yìn ìgbà díẹ̀, màmá mi bẹ̀rẹ̀ sí ní pè mí lórí aago, ṣùgbọ́n mi ò gbé ìpè náà. Nígbà tó yá, mo pe ìyá mi padà, mo sì sọ fún wọn pé wọ́n ti jí mi gbé àti pé àwọn ajínigbé náà ń béèrè mílíọ̀nù 25 25 million naira. James tẹ̀síwájú pé òun tún pe ìyá òun padà lẹ́yìn ìgbà náà. Òun sọ fún un pé àwọn ajínigbé ti ń lu òun sì ti ṣe 700,000 náírà 700,000 naira ránṣẹ́ sáwọn tó ń wà lákàtà wọn náà. Ìyá James gbọ́ ọ̀rọ̀ náà, ó sì sọ fún ọmọ rẹ̀ pé òun ti fi ohun tó ṣẹlẹ̀ tó ọlọ́pàá àtàwọn fìjìláńtẹ́ létí, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gbà á sílẹ̀. Èyí ló mú ìdààmú bá ọkàn ọkùnrin tó jí ara rẹ̀ gbé náà, tó sì ń rò pé awo ti fẹ́ ya. Gẹ́gẹ́ bí Michael James ṣe tẹ̀síwájú nínú àlàyé ìjíra ẹni gbé náà, ó ní nígbà tọ́jọ́ fẹ́ rọ̀ nínú igbó tí mo wà lọ́jọ́ yẹn ni mo kúrò níbẹ̀. Mo gun ọ̀kadà lọ síbòmíì kí n tó tún pe àwọn ẹbí mi pé mo ti sá máwọn ajínigbé náà lọ́wọ́. Nípa bí James ṣe bọ́ sọ́wọ́ ọlọ́pàá nínú àrìnkiri rẹ̀, Bright Edafe tó jẹ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Delta ṣàlàyé pé ìtọpinpin nípa ìmọ̀ ẹ̀rọ ni àwọn fi mú un. Edafe ṣàlàyé pé ìmọ̀ ẹ̀rọ náà ni àwọn fi dọdẹ ibi tí James tó jí ara rẹ̀ gbé wà, tí ọwọ́ sì bá a sínkún. A gba ìpè pé wọ́n jí i gbé. Iléeṣẹ́ ọlọ́pàá sì lo ìmọ̀ ẹ̀rọ láti tọpinpin ibi tí wọ́n ní wọ́n jí i gbé pamọ́ ọ̀hún sí. Àfi bí afurasí náà ṣe sáré jáde tó sì ní wọ́n jí òun gbé ni ó padà jẹ́wọ́ pé òun lòún jí ara òun gbé kóun lè gba 25 million naira lọ́wọ́ àwọn ẹbí òun. Ìwádìí ti ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí bí ọlọ́pàá ṣe wí. Bẹ́ẹ̀ ni James, ẹni ọdún 22, kò ní ṣàìfojú ba kóòtù bí wọ́n ṣe sọ. Ọlọ́pàá kìlọ̀ fún aráàlú láti má ṣe fi ìjínigbé tàbí ìwà ọ̀daràn kankan ṣeré nítorí ìwà tó lòdì lábẹ́ òfin ni. Ọlọ́pàá méjì gba owó tó yí wọn lágbòdà náà pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti dín ipò wọn kù lẹ́yìn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn fífi ipá gba owó pẹ̀lú ẹ̀rọ POS lọ́wọ́ àwọn aráàlú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti dín ipò ọlọ́pàá méjì kan kù lẹ́yìn tí wọ́n rí i pé wọ́n jẹ̀bi fífi ipá gba owó àti àwọn ìwà tí kò bójú mu. Ìgbésẹ̀ náà ló tẹ̀lé fídíò kan tó tàn káàkiri lórí ayélujára tó fi hàn pé wọ́n gba owó lọ́wọ́ awakọ̀ kan nípasẹ̀ ẹ̀rọ point of sales nínú àgọ́ ọlọ́pàá. Èyí wà nínú àkọsílẹ̀ kan tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Bright Edafe fi léde ní ọjọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ náà ṣe sọ, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Yẹmí Oyèníyì fọwọ́ sí ìpinnu tí ìgbẹ́jọ́ inú ẹ̀ka ọlọ́pàá ṣe lórí Inspector Augustine Jeremiah àti Corporal Miracle Ehirim tí wọ́n jẹ́ ọmọ ẹ̀ka C Division ní Àsàbà. Àwọn ọlọ́pàá méjèèjì ni wọ́n rí nínú fídíò tó lọ káàkiri ní ọjọ́ 13 oṣù kìíní ọdún 2026 nígbà tí wọ́n gba owó lọ́wọ́ awakọ̀ kan nípasẹ̀ ẹ̀rọ POS nínú àgọ́ ọlọ́pàá. Lẹ́yìn ìwádìí, wọ́n rí i pé wọ́n jẹ̀bi ẹ̀sùn àìgbọràn sí àṣẹ àti òfin fífi ipá gba owó àti ìwà tó ba orúkọ rere ọlọ́pàá jẹ́ gẹ́gẹ́ bí òfin ọlọ́pàá ọdún 2020 ṣe sọ. Lẹ́yìn ìgbẹ́jọ́ náà, wọ́n dín ipò Augustine Jeremiah kù láti inspector sí sergeant nígbà tí Miracle Ehirim sì sọ̀kalẹ̀ láti corporal sí constable. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdúró àwọn ọlọ́pàá lórí ọ̀rọ̀ fífipá gba owó, CP Oyèníyì sọ pé ọ̀gá àgbà ọlọ́pàá Ọlátúnjí Rilwan Disu ti fi òfin lélẹ̀ pé wọn kò gbọ́dọ̀ lo ẹ̀rọ POS tàbí àwọn ọ̀nà ìsanwó ẹ̀rọ mìíràn nínú àwọn ibùdó àti ẹ̀ka ọlọ́pàá. Kọmíṣánná náà tún kìlọ̀ pé kò sí ọlọ́pàá kankan tó ní àṣẹ láti béèrè tàbí gba owó lọ́wọ́ àwọn aráàlú lábẹ́ àwáwí kankan. Ó fi kún un pé ọlọ́pàá èyíkéyìí tí wọ́n bá rí tó jẹ̀bi irú ìṣe bẹ́ẹ̀ yóò dojú kọ ìjìyà tó bá yẹ. Ó tún rọ gbogbo àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà pé kí wọ́n máa ṣiṣẹ́ ní ìlànà iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú òtítọ́, ìwà rere àti ọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn aráàlú ní gbogbo ìgbà. Ó sọ pé ìjìyà tí wọ́n fún àwọn ọlọ́pàá méjèèjì yóò jẹ́ ìkìlọ̀ fún àwọn yòókù. Oyèníyì tún fi dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá náà sì dúró ṣinṣin lórí ìbáwí àti ìgbésẹ̀ mímú kí àwọn ènìyàn ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ ọlọ́pàá.
ó wá gba àwọn aráàlú níyànjú pé kí wọ́n máa tẹ̀síwájú láti máa jábọ̀ gbogbo ìwà tí kò bójúmu láti ọwọ́ àwọn ọlọ́pàá nípasẹ̀ ọ̀nà tó yẹ. Ó sì ṣèlérí pé gbogbo ẹ̀dùn ọkàn tó bá dá lórí àwọn ọlọ́pàá tó ṣe àṣìṣe ni àwọn máa ṣe ìwádìí rẹ̀ gẹ́gẹ́ bí òfin ṣe pàṣẹ.